Portable ti jáde o ó sọ wípé Ganusi ó dàbí pé Portable ti ń gbọ́ nǹkan kan papọ̀ lórí ọ̀rọ̀ Ganusi ní studio ẹ̀yin náà wò ó. Ganusi lọ́la fàtíà oyin mọ́mọ́ Ganusi yébà Ganusi gàyín fàtíà gá Ganusi gàyín fàtíà gá Ganusi Àyìndé fàtíà gá Ganusi Wàsíù Àyìndé ọ̀nà fàtíà gá Ganusi ẹ wá Ganusi owó ti dé ẹ wá Ganusi Ganusi ọtí ti dé ẹ wá Ganusi igbó ti dé ẹ wá Ganusi igbó yìí Ganusi bọtí yìí Ganusi ṣóbó yìí Ganusi ok Ganusi. ayé yìí tún ti bàjẹ́ o èèyàn wà ìṣe ìdè kan ẹ̀ ó fẹ́ fojú jọ Ganusi ok Ganusi àyìn fàtíà gá Ganusi ok ó yá Ganusi lọ́la fàtíà oyin mọ́mọ́ Ganusi àyìn fàtíà gá Ganusi àyìn fàtíà gá Ganusi àyìn fàtíà gá. lè mú kó tó lọ ó gbó lọ gàyìn fàtíà gá Ganusi Ganusi kọ́rè ó fẹ́ fojú jọ Ganiu yan Wàsíù Àyìndé kọ́rè báwo. látàrí ọ̀rọ̀ tí Alhaji wa Wàsíù Àyìndé Marshal tí wọ́n sọ nípa lẹ́yìn ìgbà yẹn ni ìkànnì àwọn àáfàá tó lọ Ganusi ìkànnì àwọn àáfàá kan tó lọ Ganusi àwọn náà wá jáde wọ́n sọ wípé àwọn ò dédé lọ Ganusi bẹ́ẹ̀ o fúnra lára Alhaji ló sọ fáwọn wípé ìgbà sí ìyá àwọn ti kú dèsè yìí àwọn ló kù o táwọn ọmọ máa bá wọn Ganusi o làwọn ṣe lọ Ganusi bẹ́ẹ̀ ẹ̀yin náà gbọ́. tá a bá ń bára wa jà ẹ jẹ́ ká máa ṣe sùúrù àwa àrán Yorùbá operation pull him down ẹni Ọlọ́run bá fi ṣubú ní ṣubú ẹni Ọlọ́run bá ní ṣubú ẹgbẹ̀rún ariwo ò lè gbé èèyàn ṣubú. mo appreciate mo dúpẹ́ lọ́wọ́ Máyégún fún àpọ́nlé tó fún mi. Máyégún sọ fún mi pé màmá mi ti lọ ẹ wà lára àwọn tó wà ń kó màmá mi ń sìn o. màmá mi máa ń bá mi sọ̀rọ̀ tọ́kàn mi máa ń kọ̀. ẹ̀yin náà ẹ máa bá mi sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tí mo mọ̀ yín mà ẹ máa bá mi sọ èmi náà sì máa tẹ̀lé mo ṣàdéhùn pé màá máa gbọ́. Máyégún general àdéhùn tẹ́ ṣe ọ̀rọ̀ ló wá délẹ̀ iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ gbé lé mi lọ́wọ́ àkọ́kọ́ duty yẹn ni mo fẹ́ discharge kọ́lọ̀ mọ́jì ó dìjà bọ́ bá sì dìjà kò sí ní tó burú ń bẹ̀. mo wá shock nígbà tí mo kúrò nílé Alhaji Wàsíù tán tí mo táwọn èèyàn play fídíò kan wípé àwọn àfa Ganusi sílẹ̀ mo ní àní débi ìjókòó yìí lọ́la o Ganusi sílẹ̀ kẹ̀ ó bí mi nínú ọkàn mi lára àmọ́ nígbà tó yá ìdánimọ̀rẹ́wò ká náà ti la òfin kan. ẹ bá jẹ́ ẹni tó máa ń ronú jinlẹ̀ yóò máa dùn justice sí gbogbo nǹkan. ìdánimọ̀rẹ́wò ká náà ti. ẹ gbọ́ ná ọ̀rọ̀ tí ẹni Wàsíù Àyìndé sọ yìí ṣé gbangba ta ló ti sọ ni àbí kọ̀rọ̀ yàrá. mo wá rí i pé indoor discussion pẹ̀lẹ́ nìkan ni kódà tóònù tó fi ń sọ kò sọ ní tóònù tó loud ó ń sọ jẹ́jẹ́ ni àwọn àfa ràn lọ́lé bàbá mi náà wá Ganusi ó ń sọ ní jẹ́jẹ́ lẹ́yìn ọba sọ pé àwọn àfa alátẹnujẹ níjọ́ mo ti mọ Wàsíù Àyìndé 1 náírà mi gbà yí lọ́wọ́ ẹ̀ bọ́bá nà sí mi ò ń gbà máa yàtọ̀ fún àwọn tí mo bá ń bẹ̀ ni àmọ́ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ yẹn èèyàn ń sẹ́lọ̀ ní kọ̀rọ̀ yàrá ẹ lọ dáràn bọ́bá sẹ́lọ̀ ní gbangba àtàsá ni ó káyọ̀ parẹ́ ni indoor discussion ló ní pẹ̀lẹ́ nìkan àwọn kan ni wọ́n gbé kinní yẹn jáde àwọn kan ni wọ́n gbé kinní yẹn jáde wọ́n wá lọ loud voice yẹn ọ̀rọ̀ jẹ́jẹ́ ni ẹni tí ó bá ṣèbàjẹ́ èèyàn yóò wá nǹkan tí ó fi support yẹ ẹ dákun gbogbo ẹ̀yin tá ì sọ pé wọ́n yín sọ̀tì àwọn àfa tá a bá gbọ́ tẹ́lómi sọ lábẹ́lé nípa àwọn àfa nípa àwọn pásítọ̀ á fẹ́ lè yọ̀bọ̀n mo fi Ọlọ́run búra kò sí ẹni tí kì í àfi díẹ̀ nínú èèyàn ni kì í sọ̀rọ̀ bàjẹ́ tó bá wà lábẹ́ ilé ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tàbí ìyàwó ẹ̀
tẹ́lómi bá mọ tí wọ́n fi store orúkọ òun lórí fóònù ẹni tó pè lólùfẹ́ yóò sì dákú. mo ti rẹ́nìkan rí ìyàwó tó fẹ́ tó ti gbọ́kànlé pé ìyàwó lélẹ́yìí ó ti wá ìyàwó jáde lọ fi fóònù lẹ̀ ó wá ń pè pé kó wá ó wá rí pé fóònù bẹ lọ́dọ̀ òun nígbà tí ó wo orí fóònù ẹ̀ ní tó fi store nọ́mbà rẹ̀ ní quick money ATM èmi ní quick money èmi ní ATM ẹlòmíì store nọ́mbà rẹ̀ tó jẹ́ pé tó bá jẹ́ wípé òun jẹ bisikì lọ níjọ́ tó pàdé ẹ̀ Mr Bisikì ló fi store rẹ̀ ó sì lè wọ́ lọ́lá tó ọlọ́run tó dá àṣírí ìdí tó fi dá àṣírí nìyẹn ó ń sọ̀rọ̀ lábẹ́ ẹnu ilé ìjọ náà mo wá wò yí pé ọ̀rọ̀ tọkùnrin yìí sọ ó burú lóòótọ́ bẹ́ẹ̀ tí kọ́rọ́ yàrá ẹ̀ ló ti ń sọ kò sọ ní gbàgbàgbà. ó wá rántí kan Umar tó wọlé lọ bá ẹnìkan nínú ilé ẹ̀ ó jáde gẹ́gẹ́ bí president ó ní káàkiri ìgboro lọ́wọ́ ń gbúrò orin nínú ilé kan ó wá yọjú lójú window ó rí bàbá arúgbó kan tí ń jẹ ẹdìyẹ tó mu wáìnì nílé obìnrin kan wá ń jó níwájú ẹ̀ half naked inú wa bí Umar wá jálẹ̀kùn mọ́ lórí ó ní mo ti ń wá àgbàlagbà tí ò ní tìjú láyé tó yẹ ká lo òfin Ọlọ́run lé lórí ìwọ lákọ́kọ́. bàbá yìí wá wojú ẹ̀ ó ní president kọ́ ni ó ní bẹ́ẹ̀ ni èmi ni ó ní mo ti ń wá president tí ó bẹ̀rù Ọlọ́run tí ó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run láyé ìwọ lákọ́kọ́. ìyẹn wá já Umaru láyà ó ní mi tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run kẹ́ ó ní bẹ́ẹ̀ ni ọgbọ́n tí Quran wí ni látẹ̀lẹ́ kò lóbo yóò tán gára yóò ti kun àtàtẹ̀sán ní ìwọ ti sálímù àlà àlìyà Ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ wọlé onílé láì kanlẹ̀kùn ẹ̀ gbọ́dọ̀ wọlé onílé láì sálámà ó kọjá òfin Ọlọ́run ọjálẹ̀kùn mọ́ mi lórí láì pàmì tẹ̀ pé kò wọnú lé mi mò ń sẹ́lọ̀ ní kọ̀rọ̀ ọ pariwo mọ́ mi lórí tí bá sí Ọlọ́run níta sóò nìkan yọ parẹ́ ni. Umaru bá káwó kè ó ní foríjì mi mo gbà pé mi náà sẹ́lọ̀ Umaru wà nù ó wá tó bí ọdún méjì lẹ́yìn ìgbà náà àbọ̀dọ̀ kan àwọn tí wọ́n há Quran sórí wọ́n wá kí Amirul Mu'minin lọ́ba tajú kan lọ́ba rí bàbá yìí láàrin wọn ọba sẹ́wọ́ sí bàbá yìí bá súnmọ́ ó ní wàláhì mo fi Ọlọ́run búra láti jọ mo ti rí ẹni di ìbàjẹ́ yẹn ẹnìkan ò gbọ́ lẹ́nu mi o ó láì sọ síta ló jẹ́ kí n jẹni rẹ lẹ́ni wàláhì kálẹ̀ sọ síta ni màá dúró lórí ìbàjẹ́ pé bọ́ bá jẹ́ pé kú ni mo rẹ́jì. nítorí náà ẹ̀wọ̀ ẹ̀kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ máa sáré spread yẹ ká tẹ́ ẹ máa spread ìbàjẹ́ ká mo máa ń wọ́n dà nígbà mi pé kí ló dé tọ́ta K1 The Ultimate pọ̀ tó báyìí ọlọ́run lóòótọ́ ẹ̀kọ́ táyì pọ̀ mo wá rí pé nǹkan méjì ni mò ń bọ̀ wá sórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé fídíò àkọ́kọ́ yẹn inú yàrá rẹ̀ ló ti ń sọ̀rọ̀ yín yọ sọ ni kò mọ̀ pé yóò dé ta ìwọ tó ń bú àwa tá a lọ bẹ̀ tó ń pa ganú ta lóòótọ́ ni àwa àfa àtọ̀ ganú ta rè agbọ́n tó wí ìwọ tó láwọn àfa alátẹnujẹ ń bẹ́nu àwọn àfa àti ẹ̀ ń bẹ́ ń jòkó yẹn ọ̀kan náà àwọn àfa ta lórí kún àwọn àfa so lérò pé nìkan lè dé jòkó yẹn láì jẹ́ pé wọ́n invite ẹ̀. ìjókòó tí security kún bẹ̀ dẹnu ó dẹ̀ possible kẹ́nìkan ó débẹ̀ láì invite ẹ̀ gbé sínú ọpọlọ ẹ̀ ìjókòó tí gómìnà ẹyọ kan àwọn deputy governor bíi mẹ́rin wà àwọn minister bíi mẹ́ta wà àwọn senators bíi mẹ́fà wà ó wá possible láti débẹ̀ láì invite gbé sínú ọpọlọ ẹ̀ number one mo rí náà àwọn àfa àtúnwá nǹkan níbẹ̀ ó ní kọ́mọ̀pọ̀ K1 wí gbogbo owó tí ẹ pa ń bíbà yìí ẹ kó fún K1 máa fún yín ní 10 million lójú ẹsẹ̀ èmi kan sọ ọ́nù pé tó bá lè ṣe bẹ́ẹ̀ èmi náà fi 5 million sílẹ̀ lójú ẹsẹ̀ àwọn àfa àtúnwá rí jẹ ni wọ́n bẹ́ ń kalẹ̀ ṣé mufti dr ló wà ní tálíkà olólùsí àbáwọn àfa àbí àbáwá ìmáàmù Ìjẹ̀bú ló fi wá di àwọn àfa alátẹnujẹ irú wà tá a fi lé gbogbo èèyàn kúrò nínú ẹ̀sìn náà lélẹ́yìí ìyẹn jẹ́ number one number two mo tún wá ronú sí kejì nígbà tí èmi pẹ́ kí n tó débẹ̀ rọ́bà náà ni mo bá nígbà tí bàbá mufti fẹ́ parí lecture wọn ni mo débẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ question and answer yẹn ti kọjá mi ìmọ̀ ìgbà yẹn mo wá padà wo lórí internet ara kan mi inú bí mi ó já mi jẹ pé báwo lèèyàn ṣe lè sọ yìí báwo ni Wasiu Ayinde ṣe lè sọ yìí bẹ̀tí nígbà mo tún gbé sínú ronú mo tún rí nǹkan mi kí ni nǹkan tí mo rí ni wípé kí ló dé tèmi náà ò tètè dé kí ló dé tí mo late kí ló burú bí káwá fa káti lọ bá ẹni yìí nù lé àwọn tó bá jẹ́ ọmọ ìgboro ó ní bẹ́yàn ṣe handle wọn ọ̀rọ̀ báyìí ọ̀rí lórí íńtánẹ́ẹ̀tì níta ẹ̀sọ́ yóò dá tẹ́ ẹ̀ bá fẹ́ kí gbogbo wa kájú káká máa lọ lé kí lè fẹ́ ṣe lórí ẹ̀ tó bá jẹ́ nù lé ó ṣeéṣe kó humble ó ṣeéṣe kó ní ẹ má wọrí màá ṣàtúnṣe ẹ̀ bẹ́ẹ̀ ẹ má introduce ẹ èmi ni màá gbé nǹkan mi ó possible kó wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti rí àwọn àfáà kì í ṣe bàbá mufti nìkan àtẹ̀mí náà tí mo lé ti débẹ̀ gbogbo wa lájọ wí ó ti rí wa nírìí pé afẹ́ fún gba glory afẹ́ wọ́ọ̀rùn lẹ̀ òun náà wà lágídí délẹ̀ ọlágídí ọmọ ìgboro délẹ̀ kwá mo tún rò lọ bẹ̀ yẹn pé Imam Shafi'i ní táà mo dín níbi nọ́ọ̀sẹ̀ káfí fẹ́ràn ọ̀dì tó o bá fẹ́ kìlọ̀ tí mo ṣe tí ọ̀dà fún mi jí ó jẹ́ mi àti ẹnìkan lájọsọ wọ́n jẹ́ níbi ní nọ́ọ̀sẹ̀ káfí lè jàmáà má lọ wọ́ọ̀nù mi láàrin ìta gbangba o má wọ́ọ̀nù mi láàrin Imam Shafi'i ló wí bẹ́ẹ̀ mo tún ronú yẹn náà mo tún calm down mo wá rántí pé ìtara àwa àfà ni bàbá mufti fi sọ bàbá mufti wò pé ó yẹ kọkùnrin yìí bí ọba tiẹ̀ bẹ̀rù àwa àfà ó yẹ kó bẹ̀rù àwa Ọlọ́run tó dá wa ní mo rí pé òun náà tún right òun ò tún jẹ̀bi mo wá gbé gbogbo ẹ̀ sọ́tún mo gbé sósì mo wá parí ẹ̀ síbi pé ìtàn kan ṣẹlẹ̀ láyé Harun Rashid ẹnìkan ló ṣàdédé wọ ààfin Harun Rashid ló bá kó bàtà àjákù méjì okòónú aṣọ ó ní mo fẹ́ ta bàtà tá nàbí wọ̀ nígbà yí ẹ̀ wọ́n sì ní rẹ ọba ló lè rà Harun Rashid ní èlò lọ fẹ́ ta ó lóun fẹ́ ta ní 1000 dinar Harun Rashid ní bàtà tá nàbí wọ̀ oníbẹ̀ ni ó ní máa fọ́n 3000 dinar
àwọn ìjòyè ní ọba 419 lọkùnrin yìí ibo ló ti fẹ́ rí bàtà ànábì Harun Rashid ní kó wá ló bá kó fún ọyẹ wo lọ́tọ̀ ó rí i pé bàtà àjákù ni ó ní mo ti fún 3000 ó yá máa lọ kó bàtà yìí sílẹ̀ àwọn ìjòyè tó ní ọba bàtà àjákù òpùrọ́ lọkùnrin yìí 419 ni ó ní tó bá fi ọ̀rọ̀ ànábì jẹun lára mi kí ló burú ń bẹ́ẹ̀ ànábì tó tóbi tó jẹ́ pé ọlá ẹ̀ ni mo fi débi mo délé ni ìwọ tó wá ta bàtà arọ́ lọ́jọ́ tó bá kan àdánwò ó déjọ́ kan lẹ́nu ọba mi ní good mood tó o bá bá mi ní good mood máa dájọ́ ẹni tó wá forúkọ ọlọ́run àtànábì tó wá fi lu jìbìtì àmọ́ mo mọ̀ pé bí nípa ẹ̀ gba owó orúkọ ànábì náà ló tó parọ́ mọ́ K1 the ultimate ìjà àfa àwọn àfa ó tó respect anywhere ìjà pastor àwọn pastor ó tó respect anywhere bó ṣe lè kí ni wọ́n máa bí wa tó àbáwá gba microphone kan ní ó sẹ́yìn àfa ni o mi ò gbàrú eléyìí o èyí ò lè fún mi pa níta gbangba o máa dá padà bẹ́ẹ̀ lápẹ́ ń tẹ́ wí ni ẹ̀yìn àfa mo bùn ẹ̀yìn àfa ni mo bùn gbogbo ayé ó ṣe Allahu Akbar ẹ bá ṣe yẹn ìbàdà you are fighting for your right everybody know I know that but ẹ bá respect Ọlọ́run máa wà fà àtàn bẹ níjòkó lára nítorí pé kíni nítorí èní kọ́ nítorí ọ̀la ni ẹni ó bá fẹ́ràn àfa ẹ̀yọ̀ kan ó ṣe déédéé ẹni tó fẹ́ràn ànábì Muhammad ẹni ó fẹ́ràn ànábì ó di dandan kọ́lẹ̀ wọn fẹ́ràn tán ẹ rí pé ní tí mo sọ yìí ẹbí ti K1 mo yọ ẹbí tàwa fa mo yọ ẹbí tàwọn alátẹnujẹ àwọn tí wọ́n ń tàn bàjẹ́ ká ẹ̀yin náà ìgbà tí yín náà àwọn ẹlẹ́sìn yòókù wọ́n máa ń protect àwọn olórí wọn ni. àmọ́nú Islam bí àfa kan bá ṣe mistake gbogbo wa láfẹ́ jáde àwọn náà máa wá ràn wá lọ́wọ́ láti expose tiwa à nímọ̀ pé kí ni yóò padà tẹ̀ lórí ẹ̀sìn wa àwọn alámọ̀ spread yẹ kiri kí ló fà á distinguishation tẹ̀fúríkù tó ti wà láàrin àwa mùsùlùmí àwọn oníkankankankan àdínì tí wọ́n ń gba gbogbo péjì tèmi yìí náà ní tìtorí pé mo sọ pé ẹ má dá wàhálà sílẹ̀ ẹ jẹ́ àjọ gbé lálàáfíà. ẹ má jò bá yín lójijì abala alábòsí àdínì lẹ́dẹ̀ yìí kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jókòó ó gbẹnu tán TV náà ni a ti ń bá yín sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn ó wá di ọjọ́ tí wọ́n ṣe fìdáwò ìkànnì àwọn àáfàá wa mufti Ìlọrin àáfàá wa Sheikh Farouk Oníkíjìpá àwọn náà wá sọ fún alájì pé alájì tó ra àforíjì fáwọn àáfàá tó ní wọ́n ganu yìí àtìgbà tó ti sọ pé wọ́n ganu lóníkàlùkù ti ń dẹnu ẹ̀ kúkúkúkúkúkú ìwọ náà sọ fún wọn pé eré ló fi ń ṣe òmíì ni ẹ̀ alájì wá dáhùn wípé. òun ní kéèyàn sọ pé ókè ẹ bá bẹ̀rẹ̀ tó lè ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ kò sí reason fún tí ò bá ti sí reason fún ní tí ò sí reason fún yẹn tí ò bá mí jẹ pé tó náà ẹ má bíbí sábà meters of guilt kò sí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ayé àwọn èèyàn kan ń gbé tó bá wẹ́n ìbọn ni kó máa gbé ó ń gbé látàrí àpò ara ẹ̀. Bàbá ẹ̀fọ́ evidence ní jáde gbà yẹn. Ẹ̀yẹ́ máa ṣe bí káwọn yẹn mi lọ. Ṣé ti rí báyìí wọ́n láwọn ò lè ṣe pé sọ́ọ̀rì torí àwọn ò mọ̀ nǹkan táwọn ṣe àwọn ò dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ò exist lẹ́ máa gbé káàkiri lẹ́yìn ìgbà yẹn àwọn kan wá dà wípé ó yẹ kí Sheikh ó yẹ kó kúrò ń bẹ̀ ni ó yẹ kí àfáwà Sheikh Oníkíjìpá ó yẹ kó kúrò ń bẹ̀ ni wọ́n àti tẹ́lẹ̀ wà ń bẹ̀ àwọn adá wọn lóhùn báyìí wípé. owó Zambia lánàá nìkan sọ̀rọ̀ jẹ̀bi gbégbá náà ó yẹ kí sẹ́wù ló bínú kó ń bẹ̀ ni àbùkù lánàá kì í sàbùkù àwa là ń pè yàn sẹ́sìn mú ọba tún bínú kó ń bẹ̀ yín náà dẹ́tù lọ pé àwọn ìbáfọ́ ọlọ́run làwọn ọyẹ kó o ṣe sùúrù náà ọ̀yà rẹ̀ ọjọ́ ìbànújẹ́ lọ́wọ́ fún èkìní ìbànújẹ́ ló mú ló fi rí àti báwọn àwòkọ́sẹ̀ wo náà wà rí lára wọn ní ìsìn. wàlá ọkùnrin náà bá sẹ́ndì gàlí ìzọ̀lìkọ́lì bí láàárọ̀ bá dùn mí ní àlìkà lásàlẹ̀ ìbìmọ̀ fáìtìr. ṣé bóun ni ohun yìí nìyẹ́ ẹ̀kú nígbóná gbooru ìyá ẹ̀kú ó rí ìyá ẹ̀bọlẹ̀ ìyá kú fèmí náà kì àníjọ́ tí àbíkú nǹkan á ní mo níwàásí mo débẹ̀ mọ̀ sùkún ní ilé sí ìyá ẹ̀ wá kú ọ wá ní ìyá rẹ̀ bọlẹ̀ ọ wá jọjọ́ ìyàwó ní wọ́n sọ fáwọn yẹn pé bàbá kí ìfà ètò bẹ́ẹ̀ ní ìdébẹ̀ o àwọn kan ní máa gbọ́ àwọn èèyàn ó sì gbọ́ ó ní ìdébẹ̀ ó sì pààyà ẹ̀tì ọkọ̀ àwọn èèyàn ti ọwọ́ wá kí n wá rò pé jẹ́ ń lọ sán lẹ́sàn kí n sì kí tọ́ jẹ́ mùsùlùmí ọlọ́mọ wá débẹ̀ ìdé èèyàn wá ṣe
ẹnìkan là ká ìdá fún kò tún gbọdọ̀ ṣe ní mọ́ a lè ṣe wá sí fóun ní ìsìn pé ìjẹyàn ló ṣe ọtí wọn gbọdọ̀ máa bẹ́ẹ̀ mi wípé èyí ṣe kí yẹn náà wá sẹ́yìn ìta gbangba. bàbí máa ti mi lọ́la ìlú ìdálẹ́ ọlọ́ọ̀gùn ìjọba sẹ́ńdígálì ìzọ̀lìkọ́lì bí làwọn dùn mí ní àlìkà fáàfù ánìhùn wọ́n sẹ́gìfìrí làwọn wà sáwìrì hùn fìlẹ̀ àmúrì fàyíṣà sábùtà wà tàwà tàlẹ̀ àlàlá. kí ló dé ń ta kétàdé lò ó ọ̀kan náà wà yìí máa wá dà pé mọ́mú sáájú àgbọ̀nmọ́lì kí wọ́n pè wọ́n ní lọ́jọ́ kan èrò tí máa wá sọ̀rọ̀ ẹ̀mí ẹni tó ga ní wọ́n á ń wò wọ́n lọ wá yọ bàtà ẹsẹ̀ rẹ̀ ní wọ́n á ń kó gbogbo àyà rẹ̀ àwọn ọmọ tí wàá rò pé nǹkan oníkan kò sí ní ó lẹ́nu ìbí yìí tí ń kọjá ààyè rẹ̀ wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀ mi yìí yí pé ǹjẹ́ nǹkan kan wájú ọlọ́run mo sọ wá sí èkó yìí náà ni ó kọ́ lé òun mo fi ṣe sàrà bàbá tó bí wọn lásìkò àwọn reluwé àwọn òyìnbó òṣìṣẹ́ reluwé ni àwọn fámìlì wọn kọ́ mọ́sálásí kì í wá mọ́sálásí kò ní wá wọ́n èrì ó lè lóṣù mẹ́ta tó bá dé yóò tún wá lẹ́ẹ̀kan wọ́n wá ní mọ́sálásí tó bá kú ní abáná wọn ò ní sí bẹ́ẹ̀ni tí èyí wá mọ́sálásí bóde àní sùn wá sí ọdọ́ kẹta làwọn kí ni wọ́n ń pè wọ́n kírísítẹ́nì bá lọ sí ìtọ́sọ̀ owó fámìlì rẹ̀ di kírísítẹ́nì rẹ̀. kémi ọwọ́ sọ́ńtà gbangba níjẹta àwọn èyí ti pé tó ọba ti wá mọ̀ níbo lè apọlọjáìsì èmi lọlé gbogbo àwọn àfọwádìí ká dójú tì kọ́ ló ń wòsàn ìsìlámù mọ́ ibo ní gbé wọ́n wá jọ lọ. ọ̀bì bẹ́ẹ̀ bá ti rí dàlá ìlú ìdálẹ́wò wọlé kùntà bá sọ́nìkẹ́sì ìzọ̀lìkọ́lì bí lọ́wọ́dún ní ìyáwólíkà fáàpù àníwó wàsáyé bìrì làwọn wàsáwìrì ìyá àmúrì wáyìlá àzábùtà wátàwá tàlẹ́ àlàláyé ìlẹ́lá ẹ̀dàkùn anábì ní ẹjẹ́ wò ọ̀pọ̀ náà aláìní sẹ́kàbá ń rana àbùkù olóògbé mo ní o síríọ̀sì bọ́bá gbẹ̀yìn bá tẹ̀ wá kàn mí lábùkù tọ́lọ̀ wọ̀ kàn mí lábùkù tọ́lọ̀ ń bá bá fi kọ́ àbùkù tọ̀dọ̀ rẹ̀ kọjá ju ká gbọ́dọ̀ lọ́wọ́ kàn mí lábùkù lọ ábẹ́ ìta sí kò gbèrè àbùkù ó rí pé ńgbà tẹ́rì ọ̀kan dààmú ẹ tójú kọ́ wá dìde wọn sunkún ọlọ́run fẹ́ràn yín mí náà sì fẹ́ràn yín o ni mo fi pa yá mi tì níjọ́ yá mi kú mo fi wá dúró tì yín ẹ bá ń ṣàdúrà fún yá mi ẹ̀rí ọkàn nu ẹ dákun. ṣẹ̀rí báyìí lẹ́yìn ìgbà yẹn àwọn kan náà tún wá jáde wọ́n tún wá ṣe báyìí. àmọ́gbà tẹ́rì rẹ ti dàrú. àmọ́gbà tẹ́ ó ti yá wèrè tẹ́rì rẹ ti dàrú. ó ní àwọn àfáà wa ganu sílé òun. àwọn àfáà wa ganu sílé òun. ilé wo ni wèrè kọ́. ilé wo lọ kọ́. owó wo lè lérí ibú ní. owó wo lè lérí ibú ní. ìwọ alágbe. ìwọ alágbe ìwọ mọ̀ sí. kágbe wá gbé ọ̀tún. kágbe wá gbé ọ̀tún fún ọ ní owó. ó ní àwọn àfáà wa ganu sílé. wọ́n wá ganu sóhun wọ́n tó ti yá wèrè. àwọn àfáà tí wọ́n wá pé ìwọ̀ Islam. wọ́n wá pé ìwọ̀ Islam. tí wọ́n bá Islam fẹ́ ká dá ìwọ̀ padà. Islam fẹ́ ká dá ìwọ̀ ó fẹ́ já dá padà. Ìwọ ni àwọn àfáà kan lè dá padà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan. Ìwọ ni àwọn àfáà kan lọ dá padà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan jò níyì. àmọ́gbà tẹ́rì rẹ ti dàrú. àmọ́gbà tẹ́ ó ti yá wèrè tẹ́rì rẹ ti dàrú. ó ní àwọn àfáà wa ganu sílé òun. àwọn àfáà wa ganu sílé òun. ilé wo ni wèrè kọ́. ilé wo lọ kọ́. owó wo lè lérí ibú ní. owó wo lè lérí ibú ní. ìwọ alágbe. ìwọ alágbe ìwọ mọ̀ sí. kágbe wá gbé ọ̀tún. kágbe wá gbé ọ̀tún fún ọ ní owó. ó ní àwọn àfáà wa ganu sílé. wọ́n wá ganu sóhun wọ́n tó ti yá wèrè. àwọn àfáà tí wọ́n wá pé ìwọ̀ Islam. wọ́n wá pé ìwọ̀ Islam. tí wọ́n bá tiẹ̀ ti yẹ ẹlẹ́bọ. tí wọ́n bá ti yẹ ẹlẹ́bọ. ṣebí ìyá rẹ̀ ọ̀sẹ̀ bọ. ṣebí ìyá rẹ̀ ọ̀sẹ̀ bọ. alásàlátù ni. wọ́n wá fún níwọ̀ náà. ìyá rẹ̀ ni wọ́n wá fún níwọ̀. ìyá rẹ̀ ni wọ́n wá fún níwọ̀. wọ́n wá ń yanu gbàgà pé àwọn àfáà wa ganu sílé. wọ́n wá yanu gbàgà àwọn àfáà wa ganu sọ́dọ̀ rẹ̀. ṣé irú àwọn bàbá yìí wọ́n lè sọ pé àwọn àfáà wa ganu sọ́dọ̀. sọ́dọ̀ máa sọ pé àwọn àfáà. ṣé wọ́n mọ gbogbo wa yìí. ṣé wọ́n mọ gbogbo wa yìí. wọ́n mọ wá ìwọ̀ Ìsìlámù la wá pé. ayé Abubakar la wá dá ìwọ rẹ̀ padà. ayé Abubakar. wọ́n ganu síbẹ̀ àbíbò náà ti rí. ó ní àwọn àfọ àwọn ganu sọ́dọ̀ mi. lọ́dọ̀ níbi ni wọ́n máa ganu sí kò ganu sí ibi kọ́tẹ̀ náà. bẹ́ẹ̀ ni ṣe rí arákùnrin yìí Ọlọ́run ò dá ọgbọ́n pẹ̀lú ẹ̀.
Ọlọ́run ò dá làákàrè pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n bóyá àwọn bàbá wọn ṣiṣẹ́ fọ́lọ́run, àwọn bàbá wọn lè jìyà fọ́lọ́run, àbí kó jẹ́ pé ìyá wọn ṣe nǹkan kan fọ́lọ́run. Káwọn máa kó ẹ̀san rẹ̀. Káwọn máa kẹ́san rẹ̀. Ṣùgbọ́n wọn ní qualification kankan táwọn èèyàn lè wò mọ́ wọn lára. Táwọn èèyàn lè wò mọ́ wọn lára tó fi máa ń kìkìrì tẹ̀lé àjàmbá ni máa sábà ẹ̀. Ó ní tán pèlè èèyàn, òun náà ni wà. Ìwà èèyàn ni wà. Èèyàn ni wà. Ṣé ẹ rí nítorí wàá balẹ̀ ayé jẹ́ lónìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń ṣe dáwà, tí wọ́n jẹ́ dáyí. Ó dàbí kí Ibn Taymiyyah ló ń fẹ́ dá sí ọ̀rọ̀ ẹni tó níyàwó kan àbí ìyàwó méjì mẹ́ta mẹ́rin. Ìyàwó méjì mẹ́ta Ibn Taymiyyah ló wá fẹ́ dá sí. Ibn Taymiyyah fún rẹ̀ ò níyàwó kan lé o. Ó sì ní oníyàwó lé yìí ó lè sọ abẹ́ rojọ́ o. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń wo lórí social media tó ń lọ dáadáa. Ó sì fẹ́ dájú ẹni tó níyàwó. Ibn Taymiyyah sì fẹ́ dájú ẹni tó níyàwó. Ó kò sì ní. Olórin tó ní àwọn àfáà ganu sí ọ̀dọ̀ òun kò mọ iyì Ọlọ́run ni. Kò mọ iyì Ọlọ́run ni. Kò mọ iyì Ọlọ́run ni. Kò sì níwà, kò sì lẹ́kọ̀ọ́. Ọlọ́run tó kún wà fún, Ọlọ́run tó kún ẹ̀kọ́ fún kò ní látàrí kankan. Àwọn àfáà tọ́lọ́run wá yàn tí tó yẹ ká máa tọ́ sọ́nà. Àwọn náà jẹ́ olójú kòkòrò, ọlọ́kànjúà. Ọlọ́kànjúà, olójú kòkòrò àfáà náà Ọlọ́run bá yàn tí. Ẹ̀pẹ́ wọ́n ní tí ìlú kan bá ń bàjẹ́, tí ìlú kan ò bá dáa, olórí tí ó yàn tí wọ́n, àwọn náà ó jẹ́ ìkà. Àwọn àfáà tẹ́ máa rí lẹ́yìn olórin tá à ń wí tó ní wọ́n ganu síbẹ̀ yìí tẹ́ bá rí wọn. Ẹ sì mọ̀ pé àwọn àfáà yẹn náà, àwọn náà aláìda ẹ̀dá ni wọ́n. Àwọn àfẹ́ tí wọ́n bá àfáà yẹn gangan aláìda ni wọ́n bá fẹ́ nu wọn kan ẹ̀fọ́ kẹ́mi tó kẹ́mi tó ń dà káàkiri. Onílára ẹ̀dá ni wọ́n. Onílára ẹ̀dá ni wọ́n. Bí wọ́n ṣe ń pìrìsẹ́ǹtì àwọn àfáà fún lòun náà ń fi ń. Lòun náà fi ń ṣe wàwùsá àfáà. Lòun náà fi ń ṣe wàwùsá àwọn àfáà. Ṣébílé ayé la wà tí Barrister mọ̀ sókú ìyá rẹ̀. Sókú ìyá rẹ̀ o. Ẹnìkan mọ̀ gbọ́n kankan. Kò ní ti mọ̀ sókú ìyá rẹ̀. Ó sókú ìyá rẹ̀ gbogbo ayé máa ṣe. Gbogbo ayé máa bá ṣe. Ìṣúwàlà kankan àwọn àfáà lọ wọ́n pa owó. Àwọn àfáà lọ wọ́n pa kálukú ṣe wọ́rọ́wọ́. Pasuma náà mọ̀ sókú ìyá rẹ̀. Ó sókú ìyá rẹ̀ gbogbo rẹ̀ kún láyé àwọn àfáà lọ kálukú ṣe ó jẹ́ kí wọ́n ṣe àgbàṣokù. Sáìdì Òṣùpá náà mọ̀ sókú ìyá rẹ̀. Ó náà sókú ìyá rẹ̀ gbogbo ẹ̀ náà lọ bó ti yẹ kó lọ àwọn àfáà lọ olúkálukú lólókó bẹ́ẹ̀. Ó mọ̀ sókú bàbá rẹ̀. Ó sókú bàbá rẹ̀. Kò sí wàhálà. Kò sí wàhálà kankan, kò sí dájú sí. Ń gbọ́ dorí akáyín làkàrà dégun. Ó dorí akáyín làkàrà dégun. Ní ìsìn báyìí láti iléeṣẹ́ Ogbedusan Media Studio àti wá rí pé Portable àwọn aṣọ wípé ẹ máa tó rírú eléyìí. Ganusi lọ́lá fàtíà oyin mọ́mọ́ ganusi yébà ganusi gàyín fàtíà ganusi. So lórí ètò Ganusi náà ni ẹ̀yin tèmi ẹ máa bá wa ká lọ ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.